tèmi my darling. ẹ bá wa kẹ́gbẹ́ yálé lónìí o. ilé ta la wá ń lọ lónìí. arẹlẹ piro ìyẹn arákùnrin wa ọ̀gbẹ́ni Peter Fáyẹ̀hùn tó jẹ́ olówó orí Christiana Abẹ́jídé. ìyàwó wọn ló ránṣẹ́ sí mi lọ́jọ́ kan ọ̀jọ̀kan. ìyẹn àǹtí Àṣàbí ẹni tó mọ iyì ọkọ tó mọ válù ọkọ tó mọ ntọ́kọ fẹ́ tí ń ṣe ntọ́kọ fẹ́. ní ọba fowó gbé Dúdúyẹmí dìde o wọ́n ní akẹgbẹ́ yálé làwọn náà bá kólé la kó ọ̀nà láró dẹ́dẹ́ la kàn dúdú la tẹkọ̀ létí ó dìlú Èkó. And in all obviousness, ladies and gentlemen, you can see that we got the celebrant. He was so surprised. You can see him clapping for joy, saying, wow. King Piro olówó orí Àṣàbí ló gbé wa jáde. Ó ní olóríire lọ́kọ òun. Ó léèyàn yìí ni pọ́kọ tí wọ́n fi ń ṣàdúrà fọ́kọ lọ́kọ òun. Ó tún wá ní ayálé àwọn bàbá tó bí hàn lọ́mọ. ìyẹn l'Àkúrẹ́ Òyèmẹkùn. Pétérù ọmọ Fáyẹ̀hùn Piro Àkànjí ńlẹ̀. Pẹ̀lẹ́ ni mo kí ọ o, mékì ọ okun o, ó káre ó káre okú akínṣe okú ọkọ ṣe. Ìwọ lọmọ Àkúrẹ́ Olóyèmẹkùn. Àkúrẹ́ tó lómi méjì tó pé méjèèjì láàlà. Àlàkà tí perí àlàyé wá domi ọmọ. Alátẹ̀rẹ̀ nínú ọ̀kẹ́ Alákànjí. Òyèmẹkùn wọn bí ọ sí. Ìwọ lọmọ amúdàsílẹ̀ mógun ẹnu pani. Ọmọ amúdàsílẹ̀ mógun ẹrun tún ní ṣe. Àkànjí ńlẹ̀. Ìwọ lọmọ ọlọ́jà méjì kan ná lọ́rìjọ́. Kan ná rí tagún àná mèsì ànáyè. Òyèmẹkùn wọn bí ọ sí o. Ó rí Àkànjí. Ayé ìwà ṣàkúrẹ́ báyìí kọ́ mọ́ làálàá. Bàbá Esther, bàbá Joshua. Ìwọ lọmọ wá, ìwọ lọmọ ẹkùn. Àkúrẹ́ bàbá rẹ ló ní Dèjì tí ń pe Dèjì láàlá. Ó rí Àkànjí. Ọmọkùnrin Àkúrẹ́ tó rí nbí tí ń to kóbọ̀ ó fagada perin ni. Obìnrin Àkúrẹ́ sì to kóbọ̀ ń ṣe ló fò sí mi ló pẹ̀kùn. Ìwọ lọmọ amúlà méjì sójú sẹ̀yẹ. Ọmọ abojú ọ̀nà yẹyẹyẹ. Òjìjí fìrí ọmọ ọ̀ràn tí í ṣowó. Ìwọ lẹ́lẹ́yìn kùlé àdéwúre. Ọmọ olókè méjì takọtabo lójú ọdàn. Ọmọ gbìngbìn hùn níta olùpè. Ìpẹ̀kun òṣèmí ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ awo Káyọ̀dé. Ọkọ Àṣàbí bàbá ẹni tí bá mì pẹ̀kun mira rẹ̀ ni ara rẹ̀ ní mì. Orí igba ọkọ́ 43 àdá ni wọ́n péríjọ tí wọ́n láwọn ń bókè ṣọ̀tẹ̀. Àkànjí ó ti dòkè lónìí o. Òkèrè ò rí jẹ, òkèrè ò rí mu, òkèrè ò rí dàbora bí aṣọ, òkèrè ó sì rẹ́yìn gbogbo àṣẹbí lọ́lá ọba mi Èdùmàrè. Orí ọ̀nà gbogbo tó ti wá ń gbé rówó Ọlọ́run ọba òní jí ó dín mọ́ ọ. Òkè àgbà tó wá gùn yìí ò ní jábọ́ ò ní relẹ̀ ó mọ̀ ga ni bàbá Esther. Pẹ̀lẹ́ ni mo kí ọ Àkànjí mékì ọ okun. Ìyá lọmọ ọlọ́jà méjì kan ná lọ́rìjọ́. Kan ná rí tagún àná mèsì ànáyè. Ìyá ná mi pòyè mẹ́kùn. Àkúrẹ́ lómi méjì hàn péjèèjì láàlà. Ayé mọ̀ ṣàkúrẹ́ kọ́mọ́ làálàá kankan síbẹ̀. Àlàmẹ́mẹ́ nínú ọ̀kẹ́ yẹmi lọ́nà òye. Òyèmẹkùn ní á bí ọ sí Alákànjí. Bó ti wá sọdún eléyìí ò ní fọdún eléyìí ṣàṣemọ́ o. Àsọdúnmọ́dún ni àsọdúnmọ́dún. Àsosùmọ́sù láwo àsosùmọ́sù. Àṣèyí ṣàmọ́dún ní owó nínú ọlá. Nínú àìtètè kú tí ṣe baálẹ̀ gbogbo ọ̀rọ̀. Aya rẹ̀ Christiana Àṣàbí ló ní mọ́ perí rẹ̀ sí rẹ̀. Ó ní mọ́ perí rẹ̀ sówó kí n mọ́ perí rẹ̀ ṣàìkú tí ṣe baálẹ̀ gbogbo ọ̀rọ̀. Ó ní kó o mọ́ lówó mówó, kó o mọ́ lọ́lá mọ́lá. Ó ní kó o mọ́ ga sí i. Ó níwájú iwájú ńlọ̀pá ìbìtì rẹ̀ ò mọ́ ré sí. Àṣèyí ṣàmọ́dún o. Ọmọ Àkúrẹ́ Olóyèmẹkùn. Ó rí ọ̀run dẹ̀dẹ̀dẹ̀ ní ọmọ dẹlẹ̀ fún mọ̀mọ́ rẹ̀ tó jáde láyé. Òkú pérí kò lè dìde, òkú gbápá kò lè gbé, ó gbẹ́sẹ̀ kò lè gbé. Òkú ọlọ́mọ yìí sùn, orí ìyá rẹ̀ ó gbé ọ, orí ìyá rẹ̀ ó mọ wà lẹ́yìn rẹ̀ ni. Ìwọ ò ní relẹ̀ o ò ní relẹ̀ láíláí, àbùkù ò ní kàn ọ́. Ọlọ́run ọba ni ó mọ wà lẹ́yìn rẹ̀ gangan. King Piro ẹ kú ọdún o. Olórí Piro ló ní kí Dúdúyẹmí Entertainment Hood mọ́ perí rẹ̀ sí re.